أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكاييل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار وما تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعره ولا جبل ما في وعره. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. àfi gbogbo ìtìsíwájú wa yìí kí Ọlọ́run ọba tí gbogbo àpáta tí ń bẹ lórí ilẹ̀ ń kí, ọba tí gbogbo ẹja tí ń bẹ nínú búdò ń kí, ọba tí gbogbo ewé tí ń bẹ lórí igi ń kí bí wọ́n ti pọ̀ tó, ọba tí gbogbo àwọn màláíkà ń kí, àwọn àlìjànú ń kí Ọlọ́run. Atọrọ kí Ọlọ́run, atọrọ àánú Ọlọ́run fólólùfẹ́ Ọlọ́run tó ju gbogbo wa lọ, Ànábì Muhammadu. Atọrọ orí àjẹǹjẹ tán Ọlọ́run kó bá gbogbo àwọn ànábì Ọlọ́run, àwọn ẹni rere, kó bá gbogbo àwọn àfáà wa, àwọn òbí wa, kó bá gbogbo ẹni tí ń fẹ́ tiwa nínú ọkùnrin nínú obìnrin nítorí Ọlọ́run. A kí ra wa bá ti ń káàbọ̀ sórí ètò wa, ètò yín tafsiru suratu Hud. À ń kíra wa ní kíkí ọlọ́lá, à ń kíra wa ní kíkí tó dáa jùlọ. Ọlọ́run ṣe wá lọ́mọ àlìjánnà, kíkí tá a máa fi kíra wa tá a bá bára wa pàdé lọ́hùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìyọ́nú Ọlọ́run ọba là ń wá, àforíjìn rẹ̀ là ń lépa. Ọlọ́run má ṣe jẹ́ ó ká wa mọ́, ń ló tì wá dé di ìdára ẹni lẹ́kọ̀ọ́, ń ló tì wá dé di ọ̀rọ̀ rẹ̀. ń pé tá a bá gbọ́wọ́ Ọlọ́run ọba yé sí jù báyìí lọ, ó súnmọ́ ká dọ̀rẹ́ ẹ̀wọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run má ṣe sọ gbogbo èrò wa dòótọ́. Ọlọ́run fi wá sínú àwọn ẹni rere, Ọlọ́run fi wá sínú àwọn olùbẹ̀rù Ọlọ́run, wá ṣe wá lọ́mọ àlìjánnà. Yọ́nú sí wa láyé kó tún yọ́nú sí wa tó bá dijọ́ kan yìí. Ibi tá a tọ ọ̀rọ̀ Ọlọ́run ọba dé, òun ni àyà 113 la kà gbẹ̀yìn, níbi tí Ọlọ́run ti ní wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar wama lakum min dunillahi min awliya thumma la tunsarun.
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. àṣẹ kìíní tọ́lọ́run pa Ànábì Muhammadu tó sì pa gbogbo àwa ọmọlẹ́yìn Ànábì Muhammadu tí ó ti pìtàn gbogbo àwọn ìjọ tó ṣáájú fún wa nínú Suratu Hud, òun ni àṣẹ ká dúró déédéé lórí ẹ̀sìn Ọlọ́run ọba. àṣẹ kejì tó pa wá òun làṣẹ wípé wala tarkanu ila alladhina zalamu fatamassakumun naru. gbogbo ẹni tí ó bá fẹ́ tọ́lọ́run, gbogbo àwọn olùbọ́lọ́run ọba jà, gbogbo àwọn olùfà ọgbà Ọlọ́run ọba ya, Olúwa ní ká sá fún iná Ọlọ́run àti bínú Ọlọ́run lára wọn, káyé ìfọkànrò papọ̀ pẹ̀lú wọn. ìfọkàn bá ẹni tí ó bá fẹ́ tọ́lọ́run ọba ṣe ó léwu fún gbogbo ẹni tó bá fẹ́ rí ìyọ́nú Ọlọ́run ọba. a lè fara bára wa ṣe, ẹni tí kò bá bá wa ṣẹ̀sìn wa, a lè jọ ṣàdúgbò, a lè jọ ṣèlú, a lè jọ pàdé nílé ẹ̀kọ́, kódà a lè jọ tún fẹ́ra wa gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ọba. nípé ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì abẹ́lẹ́sìn Júù nínú obìnrin, ẹni tó bá jọkùnrin nínú mùsùlùmí ó lè fi ṣaya. ọba tó sì ní a lè fẹ́ wọn, òun náà ló tún sọ pé waja'ala bainakum mawaddatan wa rahma. ọkọ láya ẹ máa nífẹ̀ẹ́ ara yín, lọ́ọ̀vù ọmọ wà ń bẹ̀. tí ń túmọ̀ sí pé mùsùlùmí ọkùnrin tún lè lọ́ọ̀vù kírísítẹ́nì lóbìnrin tí wọ́n sì fẹ́ra wọn láya nígbà tí ó bá ti ní kó bẹ́sìn ẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú táwọn àfáà máa kà á lẹ̀. tí ṣe kò ní kó bẹ́sìn rẹ, tí wọn náà ní padà di kiriyó, sáwọn ọmọ rẹ ò ní di kiriyó. tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sáburú. àwọn àfáà kan ní ẹ̀mí àwọn kọ̀, àwọn kórìíra ẹ̀, àmọ́ àwọn ọ̀rẹ́ nu pé ní haram. tọ́rọ́ lọ́wọ́ bá sọ gbàgàdàgbàgàdà ó clear nínú Quran. kí la fẹ́ lò ń bẹ̀ ni wípé àìbára ẹni ṣe ta ní ìyàn gbọ́dọ̀ bá alábòsí ṣe, ìbáṣe ọkàn ní agbàlérò lérí ẹ̀. ìbáṣe ọkàn ní Ọlọ́run tọ́ wa ń kà sí, kì í ṣe ìbáṣe ara. àdúgbò lè pa wá pọ̀, iṣẹ́ lè dà wá papọ̀, tá a sì gbọ́dọ̀ wo ọmọlúwàbí síra wa ń bẹ̀. àwa náà sì gbọ́dọ̀ jọra wa lójú ńgbà tá a bá la fẹ́ yí àbá fún ẹni tí ò dáa, káwá rò páwà dáa lọ́dọ̀ Ọlọ́run ọba jù lọ. n tá ń sá fún ni pé tiwa ti wà lára wa, kó túmọ̀ kó tiẹ̀ ràn wá, kélékuru mọ́ kó tiẹ̀ ràn wá. Ọlọ́run bá wa sọ eléyìí òsì kejì gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó yẹ ká mú lára gbogbo àwọn ìjọ àwọn ànábì Ọlọ́run ọba tó ti ṣáájú tọ́lọ́run parẹ́ tó pìtàn wọn fún wa nínú Suratu Hud. Ọlọ́run tún wáá fi ọ̀rọ̀ mi tẹ̀lé, ó ní wa aqimi ssalata tarafayin nahar. nínú tó yẹ kó tún dì mú nínú Suratu Hud, ó ní pé aqimi ssalata, máa kírun déédéé, mójútó irun, tarafayin nahari, lórígun méjì ọ̀sán, wazulafa mina leili, àtàwọn àkókò kan tí ó jìnnà sọ́sàn tó súnmọ́ ọ̀sán pẹ́kípẹ́kí níbẹ̀rẹ̀ òru. pàtàkì irun àti bára wa sọ nínú súrà yìí náà bákan náà nígbà tá à ń pìtàn anabi Ṣuaibu kọ́, nígbà tí wọ́n fi irun bú anabi Ṣuaibu alayhi salatu wassalam. a sọ díẹ̀ nípa pàtàkì irun. irun kúrò nínú iṣẹ́ tí wọ́n máa sọ pé àníyàn lọ́lọ́run fẹ́ wò Ọlọ́run fẹ́ jẹ irun ni, kí ló fẹ́ fi irun ṣe? ìbáwọn kan tiẹ̀ wà àlìjẹ́nnà tí wọn ò kírun. irun ò sínú ẹ̀sìn tí yẹn gbọdọ̀ fi ṣeré rárá. à ń sọ eléyìí fún gbogbo ẹni tó di inú Ramadana tí ń kírun fọ́lọ́run, tó yẹ sí pé àlejò mọ́ṣáláṣí ni tó bá di inú Ramadana, tí Ramadana bá kásẹ̀ ńlẹ̀, òun àti irun rẹ̀ wọn ò gbọ́ra wọn yé. gbogbo ẹ̀sìn pátápátá ń ló láwàdánù. ènìyàn lè fi tàfàlà bíi tìrún kọ́ nínú àwọn senior àti priorities nínú ẹ̀sìn Islam nírun wà. torí pé tó bá dijọ́ alkiyama, Ọlọ́run sọ pé tí gbogbo nǹkan bá le, tí ìdààmú bá gbogbo ẹni tí ó wà àlìjẹ́nnà àtẹni tí ó wọ náà, tí kálukú wà nínú kí lọ́lọ́run fẹ́ dánwò lénìí. nínú ìdánwò tọ́lọ́run ó ṣe fún anjal kiyama ni pé yawma yukshafu an saqin wa yud'auna ila sujud. Ọlọ́run ó ké sí kálukú pé yẹ wá forí balẹ̀ fẹ́mi Ọlọ́run.
ọlọ́run ó ṣe test exam fún gbogbo anjọ́ alkiyama pé yud'auna ila sujud yóò pè wá síbi pé ó yẹ foríbalẹ̀ fún mi kí n wo ta ni ó foríbalẹ̀. kèfèrí tí ò foríbalẹ̀ fọlọ́run láyé àtẹni tó pèrè mùsùlùmí náà tí kì í dé mọ́sálásí wọ́n bá pèrun kì í rìn lára kì í dàbí ìgbà pé ntọ́kàn ni tí wọ́n wí yẹn yóò jókòó sí ṣọ́ọ̀pù ẹ̀ bẹ́ẹ̀ yóò máa bá tiẹ̀ lọ ìrun aró lójú láti kí bí wọ́n bá ti kásùbá nìkan gbogbo yòókù dọwọ́ ọlọ́run àbí tó bá dalẹ́ kọ́kàn kí ṣáà nìkan kọ́ yọ̀ǹda yòókù fọlọ́run gbogbo ẹni tọ́rọ̀ rẹ̀ bá rí bẹ́ẹ̀ tó pèrè ní mùsùlùmí tó bá dijọ́ alkiyama ọlọ́run ní yud'auna ila sujud màá ké sí gbogbo yín kó yẹ wá feribalẹ̀ ṣe sujud fala yastati'una gbogbo ẹni tí ọ̀gbá yé ṣe sujúdù tó bá dijọ́ náà wọn à ní lè ṣe é tó bá dijọ́ náà kò ní rọ̀ wọ́n lọ́rùn àwọn náà fẹ́ darapọ̀ mọ́ àwọn sujúdù láti pretend bí ìgbà pé àwọn gbà fọlọ́run àmọ́ fala yastati'una ọlọ́run ni wọn à ní rí i ṣe. khashi'atan absaruhum ojú wọn máa wá gbọ́n pẹ̀pẹ̀ mo rò pé nu suratu Nun ní àyà yìí wà suratul Qalam khashi'atan absaruhum ojú gbogbo wọn máa gbọ́n pẹ̀pẹ̀ tarakuhum dhilla àbùkù àti ìdààmúdàbò ìrẹ̀lẹ̀ yóò wá bò wọ́n dàrú. wa qad kanu yud'auna ila sujudi wa hum salimun wa qad kanu yud'auna ila sujudi tẹ́lẹ̀tẹ́lẹ̀ dẹ̀rẹ́ níjọ́ tí wọ́n ń bẹ láyé kanu yud'auna ila sujudi wọ́n ti máa pè wọ́n síbi irun làdáni á pèrun tán bá pèrun tán wọ́n fi táìmù lẹ̀ fún láti lè palẹ̀ mọ́ nídìí tí bá ń ṣe àbí round up kó tètè wá kírun tó bá yà wọ́n tún ṣe ìkọ́mọ̀ ìpè kọ́díkọ́mọ̀ ti sọ́láàt àwa ti fẹ́ kírun o kọ́díkọ́mọ̀ ti sọ́láàt àwa ti fẹ́ kírun o Allahu akbar ọlọ́run ju tó ń ṣe yẹn lọ pàtì o Allahu akbar ọlọ́run tóbi yọjà tó owó tó ń kà yẹn in tó jókòó tì tó pè ní bùkátà àti tó dùn mọ́ ń bẹ àti tí ó dùn mọ́ ń bẹ ọlọ́run ju gbogbo ẹ lọ. wọ́n ti pè bẹ́ẹ̀ kọ́díkánú yud'auna ila sujud wọ́n máa pè wọ́n sí sujud níjọ́ tán bẹ láyé wahum salimuna níjọ́ tálàáfíà tó wọn láà wọn dáhùn ni àwa pè wọ́n sí sujud níjọ́ alkiyama wá fẹ́ dáhùn ẹ̀yin wọn wà gan wala yastati'una wọn à ní ríbi lọlẹ̀ ẹni tí bá ti lọlẹ̀ fọlọ́run láyé regularly òun ní òrìbí mérí lọlẹ̀ níjọ́ náà ọlọ́mọ ṣàfiwá sínú àwọn sájìdín àwọn tí ó fèrí kanlẹ̀ fọlọ́run tó bá dijọ́ alkiyama. anabi sallallahu alayhi wa sallam ìkànnì àwọn sọ̀hábà rẹ̀ tán pè ní Rabi'a ibn Ka'b ọ̀dọ́mọdé sàábé ni tí máa ṣe kídímà ànábì ìmọ̀ bá ànábì gbómi ìmọ̀ bá ànábì tọ́jú lé omi àlùalá ó ní òun súndọ̀ ànábì ńjọ́ kan ní òun wá tọ́ ìwọ̀n ànábì rán òun ṣẹlẹ̀ òun táwa ṣiṣẹ́ kárakára ànábì wá béèrè lọ́wọ́ wọn ànábì àti máa béèrè lọ́wọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kí ló ń fẹ́ ṣe béèrè ntọ́ ń fẹ́ béèrè ntọ́ bá wọn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kí n bọ̀ gbà kí ló ń fẹ́ ànábì wá béèrè lọ́wọ́ Rabi'a ìpè kí ni ń fẹ́ ọlọ́run wá fún un ní làákàyè nínú àwọn ẹgbẹ́ wa àdìsí yẹn míì wọ́n ní ó sọ fún ànábì sallallahu alaihi wasallam pé káànábì ọ̀dà kan kó fóun níjọ́ kó òun fi ronú sí i torí chance yẹn once in life ni máa ń wáyé pé ànábì ní kí ni ń fẹ́ kí ni mo fẹ́ gan ṣówó ni kí n sọ ní owó tán ṣé iyì ni kí n sọ ní iyì ó padà tán sẹ́mi gígùn ni kí n sọ ní ẹ̀mí mi ò lè gungun kí n má padà fàyè lẹ̀ kí ni kí n béèrè gan ọwá béèrè ìjọ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́ ronú sí dáadáa dàtí ọ̀fà ànábì lábọ̀ ó ní as'aluka murafaqataka fil janna n tí n béèrè tí mo fẹ́ látọkàn ni pé bí n ti ń wà pẹ̀lú rẹ láyé yìí tí mo ń bọ́ gbómi bá lu ẹ̀ tí mo bọ́ gbómi àlùalá tó ń rán mi lọ tó ń rán mi bọ̀ yìí mo fẹ́ kí n wà pẹ̀lú rẹ tó bá dijọ́ alkiyama bẹ́ẹ̀ lálìjánnà as'aluka murafaqataka fil janna mo fẹ́ wà pẹ́kípẹ́kí rẹ lálìjánnà ìtòsí rẹ mo fẹ́ wà lálìjánnà ṣé ẹnikẹ́ni bá ṣàtì wà ń tòsí ànábì kò ní wọ náà nìtumọ̀ ẹ̀ níta ànábì wá wí fún un ní pé a'inni ala nafsika bi kathrati sujud tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n náà ràn mí lọ́wọ́ o wọ́n náà níṣẹ́ tó bá mi ṣe lérí ntọ́nfẹ́ yìí yóò bọ̀ sí àmọ́ wọn náà ṣe nǹkan kan ntọ́ bá mi ṣe ní pé a'inni ala nafsika bi kathrati sujud make sure pé ìrun rẹ pọ̀ náfìlà rẹ pọ̀ dáadáa ìforíkanlẹ̀ rẹ fọlọ́njọ́ pọ̀ ni màá fi rí bí bọ́ọ̀ gbá ntọ́nfẹ́ yìí lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní kétémi rẹ náà tá a bá mójútó sùjúdù dáadáa tó rẹ́gísítà orúkọ ara rẹ sínú àwọn tí wọ́n máa forí balẹ̀ fọlọ́run tí wọ́n dá ọmọ bẹ́ẹ̀ ní sánmọ̀ pẹ́kípẹ́kí ànábì
láwà tó bá dijọ́ alkiyama. Ọlọ́run má ṣe fi wá sínú àwọn tí ó súnmọ́ ànábì dijọ́ alkiyama. Àwọn tí wọ́n ta yéra ìrun láre, àwọn tí wọ́n fa yéra ìrun láre nínú súratu Maryam. Nígbà t'Ọlọ́run ròyìn gbogbo àwọn ànábì Ọlọ́run, ó fi ìrun ròyìn wọn. Ó sọ̀rọ̀ Zakariya, ó sọ̀rọ̀ Isa ọmọ Maryama. Ó ní wà ó sọ níbi sọ̀láti wà zakati. Níjọ́ tó délé ayé ó ní Ọlọ́run bá mi sọ pé tí n bá dáyé kí n máa wá kírun. Ó sọ̀rọ̀ Musa, ó ròyìn ẹ̀ pẹ̀lú ìrun. Ó sọ̀rọ̀ tatuni, ó sọ̀rọ̀ Ismailu, wa kana ya'muru ahlahu bis salati. Òun náà máa kírun, ìtumọ̀ pa àwọn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ láṣẹ ìrun. Ìgbà tó fún ìrun ròyìn gbogbo wọn tán wá ní fa khalafa min ba'dihim khalifun ada'u salata wa taba'u shahawat. Fa khalafa min ba'dihim khalfun ada'u salata wa taba'u shahawati. Wa sawfa yalqawna ghayya. Lẹ́yìn táwọn ẹni rẹ̀ yìí lọ tán, àwọn tó rólédè wọn tán pera wọn lólùjọsìn, tán pera wọn lẹ́lẹ́sìn, tán fira wọn tì sínú ìlànà àwọn ànábì Ọlọ́run. Khalafa min ba'dihim khalfun. Àwọn kan ló padà dé lẹ́yìn àwọn ilé wọ̀nyí. Ada'u salata, àwọn ará ìrun láre. Wọ́n á jẹ gbogbo ẹ̀pọ̀ tó bá dalẹ̀ ń pe àkípọ̀ ní jọlọ́wọ́n ọba lójú. Wattaba'u shahawat. Yòròyòrò ayé ló jẹ wọ́n lógún, ni wọ́n tẹ̀lé lọ. Wọ́n ti torí pa wọn ṣòde, wọ́n pa ìrun tì. Wọ́n ti torí afẹ́ ayé, wọ́n ti torí iṣẹ́, pé nítorí iṣẹ́ tí n ti rí sálárì ní wọn gbà mí láàyè kí n mọ kírun bẹ́ẹ̀ yóò sì mọ gbérun yẹn mi. Tó bá dé lálẹ́ yóò lo tirẹ̀ ń, tó bá dé látọjà yóò lo tirẹ̀ ń. Kò easy àfà. Ìrun yóò easy o. Mo máa rọ́jú kí tàárọ̀ nìkan dé òun rákà méjì iṣẹ́ rí gbogbo àwọn yòókù yẹn Ọlọ́run ó gbà á. Ada'u salata, àwọn ará ìrun láre. Ọlọ́run ní wattaba'u shahawat. Wọ́n tẹ̀lé yòròyòrò ayé pé nítorí afẹ́ kówó jọ, afẹ́ gbà yìí. Wa sawfa yalqawna ghayya. Àmọ́ o kí wọ́n máa retí, wọ́n padà ṣalábàápàdé gáyù. Àwọn tafsiri ó tú gáyù yẹn síbi àná. Ibn Abbas tí n bá gbàgbé, òun ló sọ pé gáyù yẹn àyè kan ní jẹ́bẹ̀ nínú náà Jahannam. Ẹ gbọ́, àyè kan ni wọ́n ń pè ní gáyù, àdúgbò kan ní nínú náà Jahannam, odindi ìlú ńláńlá. Ní pé àwọn tí èkírun lọ́lọ́run fẹ́ kó síbẹ̀. Ó wá ní àyè náà lágbára débi pé wọ́n ní ntí sàbẹ̀ bá sì sọ nínú nǹkan tí kò ṣáde nínú náà Jahannam rí yẹn Ibn Abbas. Àmọ́ fún ní hukmul marfu' yìí pé ó ṣeé ṣe kó jẹ́nu ànábì náà ló ti gbọ́, tí ó bá ti jẹ́ sàbẹ̀ tí wọ́n gba Israiliyat wá. Ó ní àyè kan ní jẹ́ gáyù nínú náà Jahannam tó yẹ sí pé gbogbo àwọn iná tọ́lọ́wọ́n ọba dá ni wọ́n tún máa bẹ lọ́wọ́n ọba pé kó ṣọ́ àwọn kúrò lọ́wọ́ gáyù. Àyè kan ní tán tí máa bá àwọn náà wí. Iná tí ń gbé náà mì, iná tí ń jẹ náà ń yà ni. Ìyẹn àyè tán pè ní gáyù. Ibẹ̀ wọ́n wà kó ọmọ ènìyàn sí. Àwọn wo ni? Àwọn tán bá ra ìrun láre. Àwọn tí wọ́n bá ra ìrun láre, Ọlọ́run ò fi ìrun ṣeré nínú ẹ̀sìn o. Làwọn àfọ mímọ̀ fi ní gbogbo ìrun tó bá jẹ láyé pátápátá ló gbọ́dọ̀ san o. Gbogbo ìrun tó bá jẹ láyé pátápátá ní 1996 ó jẹrun. Pẹ̀lú ògo Ọlọ́run o ní láti san kó tó fayé lẹ̀, dandan ni. Pé nígbà tí mo sì wà ní teenager, tí mo sì wà ní bóyá bíi 17, 18, 19 ìrun ò tí ì mọ́ mi lára. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní practice ẹ̀sìn gangan nígbà tí mo wọ bíi 25 ni. Gbogbo ìrun tó jẹ láti ìgbà tó ti mature, tó ti bàlágà yẹn, gbogbo ẹ̀ pátápátá wọn ní ó dá padà. Ó dàbí ìgbà kó lé àbí gbogbo ẹ̀ pátápátá. Àwọn tẹ́ máa dá padà wà ẹ̀ rí dáadáa ní Pakistan, àṣà yẹn common ní toró yé wọn sí pa wọn láti dá padà. Ẹ wá rí tó bá ti bẹ̀rẹ̀ sí ní practice ẹ̀sìn dáadáa, yóò mọ kírun. Ó bá wọ mọ́sálásí lásìkò zuri ẹ̀ kàn rí tí ó kọ́kọ́ mọ kí àwọn ìrun kan náà ń dá ìrun ọdún tó ti jẹ padà ní. Inti vast majority scholars Islam sọnù tó bá gbọ́ rí. Ó gbọ́dọ̀ dá gbogbo ìrun tó bá jẹ láyé padà. Ó dá tó bá jẹ ìrun lénìí, ṣe bọ́ dá padà lóru, ṣe bọ́ fẹ́ dá padà níjọ́ kejì pé mo jẹ ìrun kan lánàá. Kí wá lọ stop ẹ̀ tó bá jẹ ti last year pọ̀ gbọ́dọ̀ dá padà. Àbí ta ló sọ fún wọn pé ìgbà báyìí ló pin tó gbọ́dọ̀ dá padà mọ́, pé ó bá ti kọjá ìgbà báyìí kò ṣe dá padà mọ́, kó gbójú mbẹ̀ lókù. Àfi ká dá dúdú ẹ̀ padà. Àwọn àfáà tán sọ pé kò ní ìdí kó dá padà. Tí ọmọ tí wọ́n sọ tí wọ́n burú jù bẹ́ẹ̀ lọ. Àwọn ní kò ní ìdí kó dá padà, wọ́n ní nítorí ó ti wulẹ̀ di kèfèrí. Pé ó mísì ìrun lásán, pé òròjú sì ló mú ọ mísì ẹ̀, kìí ṣe pé ó gbà pé kìí ṣe dandan o. Ó ṣòrojú dé bẹ́ẹ̀, àwọn ló ti di kèfèrí. Àmọ́ ìtọ́pọ̀lọpọ̀ àwọn àfáà Ìsìlámù sọ kọ́ wọn gbà pé mùsùlùmí náà ní ọ. Ẹni tó gbọ́ lọ́wọ́ ọba lẹ́yìn ọ̀kan tó gbà Ànábì gbọ́, tí wọ́n ń ṣòrojú ìrun mùsùlùmí náà ni. Àmọ́ gbogbo ìrun tó bá jẹ náà lọ́wọ́ àwọn tán gbà pé mùsùlùmí sì ni wọ́n lọ gbọ́dọ̀ dá padà.
àwọn tán ní kò ní ìdíkọ́ dá padà wọn láwọn ti gbà pé èyí ṣe kèfèrí túnú ẹ̀sìn wọ̀ lódindi irun ò kéré nínú Islam ayàtà wa kí ó kàn lé ní Ọlọ́run sọ pé akimi salata tarafayi nahari Muhammadu àti gbogbo ẹni tí ń tẹ̀lé Muhammadu akimi salata máa kírun tarafayi nahari kí lórígun méjèèjì ọ̀sán kí ni túmọ̀ orígun méjèèjì ọ̀sán ìyẹn ni pé tí à ń pè ní òwúrọ̀ day tí ń jẹ́ opposite night orígun méjì tó ní orígun bẹ̀rẹ̀ àti orígun parí ìgbà wo ni day máa bẹ̀rẹ̀ nígbà tá àlùfájàrí bá yọ tílẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa mọ́ tá a máa kírun àṣùbà tọ̀ràfáyì nàhárì tọ́ráfù alákọ̀ọ́kọ́ nù orígun alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ day orígun kejì tó parí ńbọ níjọ́ òòjọ́ máa ń parí sí tà ní day ti parí lẹ́nìí a ó parí síbi tí oòrùn bá ti wọ̀ nígbà tóòrùn bá ti wọ̀ ta ní ilẹ̀ ti ṣú ojúmọmọ ti lọ ojúmọmọ ibi tójúmọmọ parí sí òun orígun kejì nu orígun kíní níbi tó ti bẹ̀rẹ̀ orígun kejì níbi tó parí sí inú wo là á máa kí níbi orígun tó ti bẹ̀rẹ̀ irun àṣùbà lọ́lọ́run tafà síbẹ̀ o inú wo là á máa kí níbi tó orígun yẹn parí sí irun àlásàrì àwọn àfáà kan pè mọ́gíríbì but àwọn àfọ mímọ́ míì ní ẹ̀ṣì torí mọ́gíríbì irun tí òòrùn ti already wọ̀ àti wọnú alẹ́ so tó bá yẹ kí orígun dé là ń sọ ajá sí pé irun àlásàrì nítorí òun lọ last irun àṣùbà àti irun àlásàrì irun méjèèjì yẹn ṣẹ́ẹ̀dẹ̀ mọ́ pé zuri àtàlásàrì jọ da àkókò papọ̀ mò ń bọ̀ wá ṣàlàyé irun zuri àtàlásàrì jọ da àkókò papọ̀ wọ́n jọ mọ́ wà lẹ́yọ̀ kan ajá sí pé irun àṣùbà àti irun zuri àti àlásàrì irun mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́lọ́run pè ní tọ̀ràfáyì nahar tán bá béèrè lọ́wọ́ rẹ pé ẹ̀rí irun wákàtí márààrún tá a máa kídà nínú alukur'ani àyà yìí jẹ́ kan bẹ̀ tí akimi sọlá tá a máa kírun tọ̀ràfáyì nahari irun lérigun méjì ọ̀sán erigun kínní ń tasùbà erigun kejì ní tọ̀sán tí ibi tọ̀sán máa parí sí ti ń jẹ́ zuri àti asiri ó wà ní wazulafa mina layli àtàsìkò tó súnmọ́sán nínú ìbẹ̀rẹ̀ òru ìbẹ̀rẹ̀ alẹ́ tó yẹ sí kí ó súnmọ́ ọ̀sán pẹ́kípẹ́kí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣú ni zulafa mina layli àwọn àkókò kan tó súnmọ́ ọ̀sán nínú òru òun lálẹ́ tá a máa kí mọ́gíríbì tá a máa kí ìrun ìṣá ẹ̀rí pé ìrun wákàtí márààrún ti pé ọlọ́run sọ bẹ́ẹ̀ fànàbí pé dún ní mọ́ ìrun wákàtí márààrún tá a fi lé ọ lọ́wọ́ níbẹ̀ ni àwọn mímọ̀ ti sọ pé àwọn ìrun nígbà tá a sọ pé tọ̀ràfáyì nahar tá a mú ìrun zuri àti asiri tá a da méjèèjì papọ̀ tá a ní nítorí pé wọ́n jọ share time wọ́n níbi àwọn ti rẹ́ẹ̀rí rẹ̀ ní pé hadisi ibnu abbas radiyallahu ta'ala anhu àti abdulrahman ibn auf tí wọ́n sọ pé zuri àti asiri méjèèjì jọ share time papọ̀ látara wípé jibrilu alayhi salatu wasalam wá kọ́ ànábì ní àsìkò oorun ó wá fi àkókò tí ó máa kí irun kọ̀ọ̀kan hàn ó wá ń jọ́ kínní nínú hadith tí imam malik gbà wá nu muwatta àtàwọn afáàládìsí mìíràn nígbà tí jibrilu wá bá ànábì sallallahu alayhi wa sallam ń jọ́ kínní ó kírun zuri irun àyílà tá a máa pè nínú àyílà ó kí ifá nàbì sallallahu alaihi wasallam nígbà tí oòrùn ṣẹ̀ṣẹ̀ yẹ àtàrí kí ni túmọ̀ pé oòrùn yẹ àtàrí tó fi mọ́ màsùkò tán máa ń kí àyílà kìí ṣe pé ó ti fíksì sí táìmù kan tọ́mọ wá fi táìmù oòrùn ni wọ́n fi kakula nàbì fi gbé ilé wa lọ́wọ́ wá lè máa ṣe déédéé táìmù kan nílùú tí wọ́n bá wà tó ti máa fi táìmù yẹn benchmark ẹ̀kọ́ sábúrú àmọ́ o ní láti mọ̀ pé tí nǹkan bá ṣe táìmù nǹkan kan ò ní ṣòrùn òun ni pé tóòrùn bá yẹ àtàrí ó ti níbi tóòrùn ti ń yọ ó sì sí níbi títí ń wọ̀ tẹ́ ti mọ calculation rẹ̀ nígbà tó bá ti wà láàrin tí lè kírun zuri àmọ́ tó bá ti rọra yẹ díẹ̀ báyìí tó kàn rọra yẹ díẹ̀ tó rọra yẹ díẹ̀ àsìkò zuri ti wọlé àsìkò yẹn jibirilu wá kírun zuri fún anabi sallallahu alayhi wa sallam anabi wá ń kírun ń bá jibirilu kírun ó sì fi hàn pé sórí táìmù tí mo kì í táìmù tẹ́ mọ̀ kì í ni ó tún wá ń jọ́ kejì jibirilu tún wá ń jọ́ kejì ó tún kírun zuri fún anabi sallallahu alayhi wa sallam ìrun àyílà gbàtí ó wá kí kò kí lásìkò tó kí njọ́ kínní ó wá lọ kí ní anígbà tóòrùn yẹ àtàrí díẹ̀ ó wá lọ kí nígbà tí tó bá dúró lábẹ́ òrùn tí ìbòjì rẹ àtòjìjì rẹ ti máa bẹ ńlẹ̀ yẹn tó bá ti ṣe déédéé rẹ tó mọ̀ pé kò gùn jù ọ́ lọ kò dẹ̀ kéré sí ọ ó ṣe déédéé gúngùn rẹ nílẹ̀ ńlẹ̀ tó bá ti ṣe déédéé bẹ́ẹ̀ àsìkò tó ṣe déédéé bẹ́ẹ̀ ni Jibrilu wá kí fún ànábì njọ́ kejì Jibrilu wá ń sọ fún ànábì pé ṣọ́ra àsìkò tí mo kíta náà àsìkò tí irun zuri bẹ̀rẹ̀ nù
àsìkò tí mo kí tèmi hùn àsìkò tí irun zuri parí nù àárín àsìkò méjèèjì yẹn ni kẹ́ ẹ mọ́ kírun zuri àárín àsìkò méjèèjì ibi tó ti bẹ̀rẹ̀ hùn àti ibi tó parí sí tí mo kí ilé ní hùn àsìkò zuri nù. ìjọ kìíní tó wá yẹn náà ó tún kírun alásàrì fún anabi sallallahu alayhi wa sallam àsìkò ó ló kírun alásàrì fún anabi ó kírun alásàrì nígbà tí oòrùn yẹ àtàrí débi tí ìbòjì ẹni tó bá dúró lábẹ́ oòrùn ń ṣe déédéé òǹtọ̀hún àsìkò tá a sọ pé ó kírun zuri níjọ́ kejì yẹn ló kírun asiri lánàá àsìkò tó kírun asiri lánàá ló kírun zuri lénìí tó o bá dúró lábẹ́ oòrùn tí bòjì rẹ ti ń bẹ ńlẹ̀ ńlẹ̀ àtògìjì rẹ wá ṣe déédéé gíga rẹ kò ga jù ọ́ lọ kò kéré sí ọ àsìkò yẹn ló wá kírun asiri fún anabi níjọ́ kínní ìgbà tí ó sì kírun asiri fún anabi níjọ́ kejì ó wá kí nígbà tí òjìji ẹni tó bá dúró lábẹ́ oòrùn òjìji rẹ ti di méjì rẹ òjìji rẹ tí ń bẹ ńlẹ̀ ti gùn jù ọ́ lọ ọmọ ìwúra rẹ ńlẹ̀ bí òjìji ó ti wá gùn ju bí wọ́n gangan ṣe rí lọ ó ti tó méjì rẹ tó bá ti gùn débẹ̀ àsìkò tí àlásàrì parí sínú pẹ̀lú àwọn àròyé kan lọ́dọ̀ àwọn school of thought mi pé o tún lè kí jù bẹ́ẹ̀ lọ títí tó fi dàsìkò magrib àti àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn àkókò tá à ń pè ní àsìkò làlúrí àti àsìkò tí ó jẹ́ àsìkò ikhtiyar àwọn àsìkò ikhtiyar làwọn àsìkò tá à ń sọ yìí àsìkò tó yẹ kí ọmọlúwàbí ó kírun àfẹni tó bá ní làlúrí tí sẹ̀rí adé ẹ̀ńdọ́sì pé làlúrí rè àsìkò méjì tá a mọ kí zuri àtàsírì nù kí n tó àfà táwọn mímọ̀ fi ń sọ pé àwọn méjèèjì yìí ti jọ pín táìmù mọ́ra wọn lọ́wọ́ ọ̀fà kanjọ mọ́ du táìmù mọ́ra wọn lọ́wọ́ ń bi ọ̀pọ̀lọpọ̀ dájú ẹ̀sìn ni wípé ẹ rí i pé ńjọ́ tí Jibrilu kọ́kọ́ wá tó kírun zuri fún anabi sallallahu alayhi wa sallam ìgbà tí ó wá lẹ́ẹ̀kejì àsìkò tó kírun zuri ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ àsìkò tó kírun asiri alákọ̀ọ́kọ́ àsìkò yẹn ti wọnú ara wọn tàdáhùlù ṣẹlẹ̀ láàrin zuri àti asiri ó sọ àwọn méjèèjì tẹnijì ń jọ ń pín táìmù lò zuri àti asiri jọ ń pín táìmù ní nínú ṣẹ̀ríà ìyẹn ló fà á obìnrin tó bá ṣe menstruation ẹja sọ pé ó parí menstruation rẹ̀ ní 5 p.m. ó parí menstruation rẹ̀ ní 5 p.m. Nigerian time gbogbo alamọ Nigerian time tó 5 p.m. lumi magribi ti wọlé 5 p.m. lumi ìṣá ìgan ti wọlé 5 p.m. Nigerian time gbogbo alamọ pé ìrọ̀lẹ́ ni máa ń jẹ́ magribi ò ní ti wọlé ńgbà náà ẹ jẹ́ ń sọ́lẹ̀ ní béèrè kí n má dáhùn ẹ̀ gbogbo àwọn obìnrin tó bá wà lérí ètò ẹ jẹ́ á ṣe tẹ̀fsírì tèmi ká sọ di interactive section ntí mi kì í fífẹ́ follow comment nǹkan kan tẹ́lẹ̀ ní pé tẹ̀fsírì kálíbà àríbi bọ̀wọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba mo mọ̀ rí táwọn yẹn mọ sálámà nígbà tá a ti sálámà láti bẹ̀rẹ̀ mo rí i pé eléyìí ò ti dáhùn gbogbo sálámà àmọ́ kí ìbọ̀wọ́ lè wà fún ọ̀rọ̀ Ọlọ́run ọba àti pàtàkì kó má bàa di ẹrí àtàwàdà tábà yẹ pé fíkìú là ń kọ́ a lè ṣe ní interactive tó bá jẹ́ hadith bet al-Qur'an ìpàtàkì gbọdọ̀ wà fọ́rọ̀ Ọlọ́run ọba ẹni a ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ń bí introduction a ní gba kọ́ọ̀lù wọlé àmì ẹ̀yọ̀ǹda fún wa lénìí ká béèrè lọ́wọ́ àwọn obìnrin tán bá wà pẹ̀lú wa lérí ètò kí n máa wo kọ́mẹ́ǹtì náà pé ta ló mọ ìdájọ́ obìnrin tí ń ṣe menstruation tó wá parí menstruation rẹ̀ around 5 p.m. Nigerian time alẹ́bùn tá a fún yín o 5 p.m. Nigerian time 5 p.m. Nigerian time yẹn ó ti wẹ̀ already ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ ti kúrò ní pé ẹ̀yin retí pé bóyá kinní yìí ń ṣe ségesège àbí yóò tún padà wá ó ti rárí dájú pé kinní yìí ò ní wá mọ́ òun ti parí ẹ̀ ó ti wẹ̀ already ìrun mélòó ni ó kì í ìrìnbó ni ó ṣe kí àwọn àrùn rẹ̀ ṣé yóò gbé látòrí àṣùbà àjọ yẹn ni gẹ́gẹ́ bíi pé èní mo mára so ìrun àṣùbà èní jẹ́ ń gbé látòrí ẹ̀ ìrun àṣùbà lọ́sà bẹ̀rẹ̀ ẹjọ́ jẹ́ ń bẹ̀rẹ̀ tí ń bá bẹ̀rẹ̀ ìrun padà tí ń rì sùn mọ́ kírun jẹ́ ń gbé látòrí ìrun àṣùbà àbí ìrun zuri ni ó fi bẹ̀rẹ̀ nítorí pé àsìkò ìrun zuri ṣẹ̀ṣẹ̀ kọjá kò tí ì pẹ́ jù náà 5 p.m. láṣì wà àbí ìrun asuri ni ó fi bẹ̀rẹ̀ nítorí pé ìrun asuri náà táìmù ẹ̀ ó sì wà ń ta àbí ìrun àlásàrì àbí ìrun magaribi ni ó fi bẹ̀rẹ̀ pé next ìrun tọ́kàn ni òun ni màá fi bẹ̀rẹ̀ ìrun fresh òun ló kàn báyìí èwo ni ó fi bẹ̀rẹ̀ nu dodo ẹ̀ tẹ́ bá lè dábàá lẹ́ni tí ó dá wa lóhùn ẹ já wá ẹ̀bùn kan èmi àlùmọ́gìrì ni èmi ò lówó àmọ́ dà pé kí n máa ṣe jura mi lọ ó dà pé lákàáǹtì mi mo ní bóyá
mo ní ká fowó lẹ̀ àwọn obìnrin la fẹ́ kí wọ́n dá wa lóhùn àwọn obìnrin a fẹ́ ká fìyẹn dára wa lẹ́kọ̀ọ́ ìdájọ́ fíkìú ká tó máa bá tẹ̀fsírì lọ. Ọ̀rọ̀ mo ní 23,000 naira mo lè fi 10,000 naira lẹ̀ fẹ́ni tó bá gbà ẹni bá gba ìbéèrè nì pé yóò fún wa lẹ́rìí o kò kàn ní múrùn kan lásán nínú ìrun àṣùbà ńjọ́ tó mara ní 5 p.m. Nigerian time ìrun àṣùbà ló ti bẹ̀rẹ̀ sí ní kírun ni àbí ìrun zuri ló ti bẹ̀rẹ̀ sí ní máa san àbí ìrun asiri ló ti bẹ̀rẹ̀ àbí magribi tó kàn ìrun tó next èwo ló dáa jù tó yẹ kó o ṣe èwo ló máa ṣe tó dẹrù pọ̀ dáa jù fún wa lẹ́rìí pé eléyìí ni. Alájà wa Àjọkẹ́ Ramat Hassan wọ́n ní ìrun asiri ni yóò bẹ̀rẹ̀ ìrun asiri làwọn dákọ̀ ẹni bá gbà fún 10,000 naira ẹni alájà wa kan ní títí alájà Títílọpẹ́ Latif àwọn ní ìrun magrib ni wọ́n fẹ́ kọ́ àbí if she finish she will start with magrib ari isha ari asri ari magrib alájà Rukayat Bọ́lájí magrib alájà Níkẹ́ Ṣùàbí àwọn ní asri ẹjẹ́ àtúrí dáhùn sí 10,000 naira pọ̀ o ẹjẹ́ àrí dáhùn sí wá ibùdó ẹ̀yìn tẹ̀ ń dá wa lóhùn fún wa ní reason alájà wa Sekinat Òdèlé ẹ má bínú tí n bá ṣe ó kọ náà pé o àwọn ní magrib ni ó fi bẹ̀rẹ̀ fún wa ní reason she will observe Salatul Asr alájà wa Shakiratu Bọ́lájòkó Alárápé fún wa ní reason gbogbo yín mú ìrun tí ẹ fẹ́ magrib asr là ń rí jù magrib asr Sheikh Murtado ẹ dákun ẹ dákun ẹ má bàa dá sí ẹ dákun ẹ má bàa dá sí ẹ bá ti dá sí ṣé ó ti parí Allahu Akbar Ọlọ́run jàre yín pẹ́sà ẹnìkan ní start with fear mi ò understand o irun wo ni yóò fi bẹ̀rẹ̀ ń tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé obìnrin parí menstruation rẹ̀ ní 5 p.m. rọ̀lẹ́ Nigerian time ó dẹ̀ ti wẹ̀ ó dẹ̀ ti rárí dájú pé menstruation yìí ó ti dó alájà Hamdalatu Ọlálérè magrib ni wọ́n yóò fi bẹ̀rẹ̀ menstruation ti parí alájà wa Àjọkẹ́ Ramatu nítorí asiri ṣẹ̀ṣẹ̀ kọjá díẹ̀ ni ẹ ti mẹ́rin tí ń wá alájà wa Shakiratu ní asiri because it's still around the period of magrib àbí kankan ẹ má bínú mi ìpalẹ̀ mọ́ ìpàdé àbẹ̀rẹ̀ kò jẹ́ mọ́rí ká dáadáa alájà wa Sekinatu ní magrib because that was when she was clean. Brother wa kan Abidin àwọn obìnrin la fún àwọn obìnrin ni alájà wa kan ní zuhur fún wa reason alájà Riskat Alabi fún wa reason ká tó tẹ̀síwájú ẹnìkan ní láti jẹ́wọ́ yìí 10,000 naira ṣé zuhuri ni ṣé magribi ni ṣé asuri ni fún wa lẹ́rìí pé kí ló fà á mo ti kà àwọn ẹ̀rí mélòó kan tó bá jẹ́ ìrun àṣùbà yẹn lè wò pé ìjọ tí mo mára ní so ìrun tó dẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ òní kí n gbé láti bẹ̀ alájà wa Basiratu Ọmọdún Abdul Basirat Suhur alájà wa kan ní àṣùbà because Suhur and Asir interwoven mashallah alájà wa Riskatu Alabi ti gbà o wọ́n ti gbà o tàbá ní sàbòsí ìrun zuri lóbìnrin ó fi bẹ̀rẹ̀ obìnrin tó bá mọ́ra ní around 5 p.m. Nigerian time tí asiri sì wà ń ta lọ́wọ́ ìrun zuri ni ó fi bẹ̀rẹ̀ mo ti sọ ánsà rẹ̀ lẹ́ẹ̀kan torí zuri àti asiri jọ ń pín táìmù ni ẹ̀gbọ́ magribi kọ́ ni ó fi bẹ̀rẹ̀ ó jẹ́ gbèsè zuri asiri kọ́ ni ó fi bẹ̀rẹ̀ gbèsè zuri ń bẹ lọ́rùn ẹ̀ ṣé tí wàá rí báwọn discussion yìí alájà ẹ bá wa send the account number yín alájà wa Riskatu Alabi ẹ bá wa send the account number ẹ send ẹ sórí inbox page Daru Noru yìí àbí kẹ́ ẹ dẹ̀ search fún Adam Afanla ẹ rí picture mi kan tí mo dẹ́ngẹ́ sínú mọ́tò báyìí ẹ bá send ẹ bá inbox mi pẹ̀lú ògo Ọlọ́run á send owó náà sí Ọlọ́run fa àlùbáríkà sí
ẹ̀kọ́ tá a fẹ́ ká mú bẹ̀ náà ni pé ṣẹ́rí zuri àtànsírì wọ́n jọ ń pín táìmù ni. So tóbìnrin bá mọ́ra níbi haidọ̀ menstruation láàrin 5 p.m. tó dẹ̀ ti rárí dájú tó dẹ̀ ti wẹ̀ tí táìmù dẹ̀ ṣẹ́kù, táìmù yẹn wá enough fún un láti kírun zuri àtànsírì, ajá gbọ́dọ̀ kírun zuri nítorí zuri àtànsírì jọ ní táìmù ní títí magribi ó fi kù rákà 5 tí wíwọ̀ oòrùn pé ó kù díẹ̀ kórùn ọwọ́ nígbà tó rùn ó bá fi wọ̀ yí a lè rí rákà 5 kí zuri àtànsírì wọ́n jọ wà ń tà ní. ìgbà tí ó kù ànsírì nìkan ta nígbà tí magribi oòrùn wíwọ̀ oòrùn ti kù rákà kan péré pé rákà kan nìkan lè rí kí tóòrùn yóò fi wọ̀ ànsírì nìkan ló kù ń ta ń gbà yẹn. àmọ́ lópin ìgbà tó bá jẹ́ sí pé ìrun rákà 5 àǹfààní ẹ̀ sì wà kórùn ó tó wọ̀ zuri àtànsírì ni wọ́n jọ ní táìmù, wọ́n jọ ń pín táìmù ní níbàámu pẹ̀lú hadisi Abdullahi ibn Abbas àti níbàámu pẹ̀lú hadisi Abdurrahman ibn Auf. Alájà Wariskatu Alabi ní put it as fi sabilillahi barakallahu fi. ọ̀dà wọn ní kówó náà lọ bí sàárà á sì fowó náà jíṣẹ́ fún sàárà pẹ̀lú ògo Ọlọ́run. kí la fẹ́ mú jáde ńbẹ̀ ni pé ṣé rí adúrú òrùn tá a ti waste táwọn obìnrin wa ti waste tí wọ́n mọ̀ làwọn discussion fíkìw àwọn ìdájọ́ ẹ̀sìn yìí fi ṣe pàtàkì. àwọn kan tá a bá ń sọ eléyìí wọ́n ní ọ̀rọ̀ dájọ́ nǹkan oṣù lẹ́yìn máa ń sọ ọ̀rọ̀ dájọ́ kínní kan ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run sọ current affairs sọ current affairs. àwọn èèyàn orírun kí ẹni á máa sọ current affairs. ní àbádé yunifásitì àwọn tán sọ current affairs ń bẹ́ẹ̀ àwọn politician ń bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ politics, historians ń bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ history, àwọn scientists ń bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ science. tọ àfa táwọn èèyàn wọ́n wá Kùránì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n wá Jánnà wá sọ́dọ̀ rẹ̀ current affairs táwọn tọ̀hún sọ náà níwọ́n náà tún fẹ́ sọ. èyí tí wọ́n ní sọ́ńbò míì ní kí wọ́n gbélé wọn lọ́wọ́. pẹ̀lú ògo Ọlọ́run á fi Alájà Wariskatu á fi owó náà jíṣẹ́ síbi tí ẹran wa inshallah ta'ala. ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ńbẹ̀ ni pé ìrun zuri àti ìrun asiri wọ́n jọ ń pín táìmù ni. bẹ́ẹ̀ wá ní magribi àti ṣáì náà fẹ́ni tí ó bá mọ̀ obìnrin tí máa ń ṣe menstruation tó bá dàárín òru pé abi láàrin aago kan ọ̀sán ní Nigerian time la fi ń yanjú gbogbo ẹ o torí time a máa vary níbàámu pẹ̀lú zone tí yẹn bá wà lágbàáyé. menstruation rẹ̀ stop láàrin òru ó dẹ̀ rádi dájú ó dẹ̀ wẹ̀ ní nǹkan bíi 12 àbí ká ní 1 àbí 2 òru pẹ̀lú ògo Ọlọ́run yóò kírun magribi nítorí pé àsìkò magribi àti ìṣáì méjèèjì náà wọ́n jọ pí ẹ̀ papọ̀ ni. bí zuri àti asiri ṣe jọ ń ṣe táìmù títí tí ó fi ku táìmù tó yẹ pé zuri àti asiri wọn lè jọ pín táìmù mọ́ asiri nìkan ló kù tẹ́lẹ̀ irun mọ́bẹ̀ yẹn torónù ti fẹ́ wọ̀ àsìkò magribi ti fẹ́ tó. bẹ́ẹ̀ ni irun magribi àti ìṣáì náà títí tásùgbò ó fi dé tálùfájàrí ó fi yọ magribi àti ìṣáì jọ ń ṣe táìmù ni. so tóbìnrin bá mọ́ra níbi haidọ̀ lọ́wọ́ aago 2 òru lọ́gọ́ aago 3 òru ní Nigerian time tí alfajari ò tí yọ tí ó bá kí irun ní pé mo fẹ́ kírun fọ́lọ́run ó jẹ gbèsè ìṣáì ó dẹ̀ jẹ gbèsè magribi kò ní bẹ̀rẹ̀ lórí àṣùbà kò sì ní bẹ̀rẹ̀ lórí ìṣáì nìkan yóò kí magribi náà tó rásìkò magribi sì wà ń tà fáwọn tí wọ́n ní uziri. bẹ́ẹ̀ ni ó affect aṣèrìn àjò yìí tá à ń sọ yìí ó affect ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba Islam ó ṣẹ̀ṣẹ̀ join Islam báyìí ni irun wo ló yẹ kó fi bẹ̀rẹ̀ tó bá bọ́ sọ́wọ́ àwọn àsìkò tá à ń dákọ̀ yìí ìhàn àwọn irun tí ó fi bẹ̀rẹ̀ náà là ń sọ ọ̀hún. kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀sìn rẹ̀ ó yí wa jù báyìí lọ. ẹ jẹ́ á dúró bẹ́ẹ̀ nítorí a ti lò kọjá táìmù tí arùpá máa lò. àkórí ọ̀rọ̀ wa ni pé wa aqimi salata tarafayi nahar Ọlọ́run ní a máa fi irun ṣeré ká kí níbẹ̀rẹ̀ ọ̀sán ìyẹn irun àṣùbà ká tún máa fi àwọn irun méjèèjì tó kángun òòjọ́ ìyẹn irun zuri àtànsuri ká máa fa àwọn náà ṣeré wàzúlà fámìnà lẹ́yìn àtàwọn irun tó súnmọ́ òru pẹ́kí tó súnmọ́ sàn tó bẹ̀rẹ̀ òru tó súnmọ́ sàn ìyẹn irun magribi àti ìṣá. ó ní innal hasanati yudhibna sayyi'ati dhalika dhikra lidhakirin. innal hasanati dáadáa tá a bá ń gbìyànjú àti ṣe yudhibna sayyi'ati wọ́n máa pa àwọn àṣìṣe rẹ́ ni dhalika dhikra lidhakirin ìrántí rẹ̀ fún gbogbo ẹni tí ó bá rántí. Ọlọ́run fi wá sínú àwọn ẹni rẹ̀ fi wá sínú àwọn tó gbàṣẹ wọn fi wá sínú àwọn muqarrabun fi wá sínú àwọn abrar fi wá sínú àwọn tí ó wọ àlìjánà láì ṣèṣirò wala la ilaha illallah wala muhammad rasulullah wala sallallahu. Ọlọ́run jẹ́ aláṣepẹ́ o jẹ́ mi wógùn lérí dáadáa jẹ́ ara láàfíà fi lògbà mẹ́jẹ afáìsàn lògbà mẹ́jẹ àfidààmú lògbà wala sallallahu alaihi wasallam. àwọn òbí Ọlọ́run bá tọ́jú wọn àwọn ẹbí Ọlọ́run bá tọ́jú wọn àwọn ọmọ Ọlọ́run bá tọ́jú wọn àwọn aya wa àwọn ọkọ wa
gbogbo olólùfẹ́ wa pátápátá tó yẹ ká máa rántí bí àdúrà àfi tọ̀ọ̀tọ̀ àsìkò yìí àfi rántí gbogbo wọn bí àdúrà gbogbo olóore wa ẹni tó ṣàánú tàánú ó fi kàn wọ́n Ọlọ́run bá wa ṣàánú ẹ̀ ẹni tó bínú sí tí bínú ó fi kàn wọ́n Ọlọ́run má bínú sí gbogbo ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run forí rẹ̀ jìn wá Ọlọ́run ṣàánú wa sí jù báyìí lọ gbogbo ẹni tó jẹ gbèsè Ọlọ́run bá a san gbogbo ẹni tó kọ́lé kù láàbọ̀ gbogbo ẹni tó fẹ́ ṣàṣeyọrí gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rí kan tí ń fẹ́ àṣeyọrí ń bí Ọlọ́run má ṣà fún wa láṣeyọrí ẹni tí ń wọ́ ọmọ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹni tó fẹ́ ṣe bùkátà kan tó dájú ẹ̀ sọ́nà Ọlọ́run má ṣà fi yẹ ọlá la ilaha illallah ọlá muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.